ṣé wá rí artificialization ọwọ́ rìdíìmù nìyẹn ti wá o. Àwọn ni wọ́n dédé jáde jẹ́jẹ́ wa lájókòó, àwọn ni wọ́n pariwo síta wípé àwọn ti sọ fún gbogbo parishes, gbogbo church àwọn kí wọ́n lọ dá department of politics sílẹ̀ pé ti torí igbákejì ààrẹ Professor Yemi Osinbajo torí tiẹ̀ tó fẹ́ gbé àpótí òun lẹ́sẹ̀ fẹ́ dá kínní sílẹ̀ yóò lẹ́yìn o. Osinbajo kọ́ ni kìrìsìtẹ́nì àkọ́kọ́ tó kọ́kọ́ gbé àpótí. Ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ mùsùlùmí Murik fún àpèjúwe, a ò gbọ́dọ̀ wo àwọn rìdíìmù níranrú yẹn. Èyí tí wọ́n wí yìí kò ní ṣeé ṣe. Àwa ẹ̀yà yòókù ṣáwá sin Ògún ni, ṣáwá sin Ẹ̀gbá ni, ṣé Ìjẹ̀bú lásìkú ni. Bàbá wa Awólọ́wọ̀ tá a fẹ́ràn rẹpẹtẹ yìí Ìjẹ̀bú náà ni. DS Adégbénró ta tó fẹ́ràn Alhaji DS Dáúdà S Adégbénró bá a ṣe kéré mọ̀ ẹ̀yà rántí ìgbà náà ọmọ Abẹ́òkúta ni náà ó sì jẹ́ pé Abẹ́òkúta Ìjẹ̀bú nìkan náà ni a máa gbé dìde nínú Ògùn state. Ṣẹ́rí àwa náà ti sọ pé kí gbogbo mùsùlùmí náà lọ máa gba voters card. Gbogbo kìrìsìtẹ́nì lẹ́tọ̀ọ́ láti sọ fún àwọn ọmọ ẹ̀yìn wọn pé ara church wọn pé kó lọ gba voters card. Bẹ́ẹ̀ náà làwa mùsùlùmí náà lẹ́tọ̀ọ́ láti gba voters card. Tí a fẹ́ òun ni ọgbọ́n àrékérekè kí church kó máa tagbọ́n láti lo àwọn ọmọ wọn láti rán àwọn ọmọ wọn sí INEC kán gbaṣẹ́ ń bẹ̀ kán wá máa dá mùsùlùmí dúró láti fi orúkọ sílẹ̀. Àrékèrèkè burúkú nìyẹn. Ìyẹn òun ṣe ń tó tọ́ nínú ìjọba tiwantiwa tí wọ́n ń pè ní democracy. Ṣé wá rí artificialization ọwọ́ rìdíìmù nìyẹn ti wá o. Àwọn ni wọ́n dédé jáde jẹ́jẹ́ wa lájókòó, àwọn ni wọ́n pariwo síta wípé àwọn ti sọ fún gbogbo parishes, gbogbo church àwọn kí wọ́n lọ dá department of politics sílẹ̀. Kò lòdì sófin Nàìjíríà wé kí wọ́n ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n ìgbà àkọ́kọ́ ní àrírú ẹ̀rí kí church kan lọ máa sọ wípé gbogbo àwọn ọmọ lẹ́yìn àwọn kan lọ máa dá politics sílẹ̀. Irú nǹkan bẹ́ẹ̀ ó yẹ kán mọ̀ wípé béèyàn bá fa gbùrù náà máa fa igbó. Pé ó yẹ kán mọ̀ wípé kì í ṣe kìrìsìtẹ́nì nìkan ló wà Nàìjíríà. Ohun tán sọ yìí tán dálẹ̀ yìí ó máa fa káwọn ìjọ mi kódà àwọn eléégún náà wọ́n lè sọ pé káwọn ọmọ ẹgbẹ́ àwọn kan lọ ṣe tiwọn. Àwọn oníṣàngó kan lọ káwọn ẹgbẹ́ ìtàwọn kan mọ̀tò wá sọ tàwọn mùsùlùmí àwa mùsùlùmí náà láti dìde a dẹ̀ ti fún wọn lésì wípé èyí tí ìfura nìkan kọ́ ń tó dá wa lójú ni pé ti torí igbákejì ààrẹ Professor Yemi Osinbajo torí tiẹ̀ tó fẹ́ gbé àpótí òun lẹ́sẹ̀ fẹ́ dá kínní sílẹ̀ yóò lẹ́yìn o. Osinbajo kọ́ ni kìrìsìtẹ́nì àkọ́kọ́ tó kọ́kọ́ gbé àpótí. Ọbásanjọ́ gbé àpótí ó sì jẹ ó wọlé. Kìrìsìtẹ́nì sì ni mùsùlùmí dìbò fún, gbogbo àwọn mùsùlùmí north ni wọ́n dìbò fún. Ṣùgbọ́n èyí tẹ́ wá ń dá sílẹ̀ yìí pé kìrìsìtẹ́nì kò dìbò fún kìrìsìtẹ́nì ó dà. Ẹjẹ́ dojú odó yín délẹ̀ káwá tún yẹngún. Bẹ́ẹ̀ bá dojú odó délẹ̀ tá a wá tún yẹngún, ǹjẹ́ iyán yìí á ṣe jẹ fún yín àbí kò ní ṣe jẹ? Ètò kù nìyẹn torí àwa yòókù àgbọ́dọ̀ máa wòran. Ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ mùsùlùmí Murik fún àpèjúwe, a ò gbọ́dọ̀ wo àwọn rìdíìmù níranrú yẹn. Èyí tí wọ́n wí yìí kò ní ṣeé ṣe. A kọ́ torí wípé ètò léwu
fún Nàìjíríà nìyẹn. Àwọn èèyàn kan ti ń sọ tẹ́lẹ̀ táwa ò gbàgbọ́ wípé Ọ̀ṣínbàjò kàn ń gba àwọn rìdíìmù pé gbogbo àwọn kódà gan ọmọ Nàìjíríà yẹ kán mọ̀ wípé àwọn chọ́ọ̀chì oríṣiríṣi míì wà yàtọ̀ sí rìdíìmù. Kí ló dé tí ó jẹ́ pé gbogbo àwọn tí Ọ̀ṣínbàjò ń fi sí iṣẹ́ ńláńlá nígbà tó di vice president tó di igbákejì ààrẹ gbogbo wọn ló jẹ́ pé rìdíìmù ni wọ́n dárúkọ ẹnìkan tó wá láti Amẹ́ríkà preacher redeemed pastor ní Amẹ́ríkà ó ti ṣọ́ọ̀ṣì ibẹ̀ Ọ̀ṣínbàjò ní kó mọ̀ bọ̀ kó wá di lórí iṣẹ́ kan lórí federal government. Ó tó bí àwọn mẹ́rin bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n jẹ́ pastor láti àwọn ilẹ̀ òkèèrè ká má tó aṣọ tàwọn tí ó wà ní professor Perogi ó gbé oríṣiríṣi jáde ó dẹ̀ dárúkọ wọn síbẹ̀ àti ìrí kí professor Ọ̀ṣínbàjò vice president kó sọ wípé irọ́ ni Perogi ń pa tàbí kó gbé lọ ìyẹn sọ pé tó bá jẹ́rọ́ lòun pa gbé òun lọ sí ilé ẹjọ́ tó bá jẹ́ pé àwọn redeem nìkan kọ́ lòun fún níṣẹ́ èyí tó kí àwọn chọ́ọ̀chì yòókù kí wọ́n ronú o pàápàá jùlọ nǹkan kan ọmọ Yorùbá àwa Yorùbá ó yẹ ká ronú o pàápàá jùlọ àwọn olórí wa nílẹ̀ Yorùbá ká má kàn sùn ká kọrí síbi kan náà ẹ jẹ́ á wo ọ̀rọ̀ wa wò gbogbo àwọn tó ti ń ṣe olórí Nàìjíríà yìí tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì làwa tẹ̀ dúró lé lórí pé ó yẹ kí mùsùlùmí jáde nísìn ṣùgbọ́n ká tó sọ yẹn ẹ wo àwọn tó ti ń ṣe olórí nílẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ látorí Ọbásanjọ́ rárá ká tó rí Ọbásanjọ́ bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ látorí Ọbásanjọ́ nígbà tó ṣe olórí tó ṣe sọ́jà head of state ọmọ Abẹ́òkúta ni Ọbásanjọ́ díyà tó ṣe vice president Abacha díyà ọmọ Abẹ́òkúta ní Ogun State ẹni tá a tún rí lẹ́yìn ẹ̀ òun ni ta ni òun ni Ṣónẹ́kàn Ernest Ṣónẹ́kàn ọmọ Abẹ́òkúta ní ó di mẹ́ta Ọ̀ṣínbàjò tún dìde ó di vice president ọmọ Abẹ́òkúta ọmọ Ìkẹ́nẹ́ ní Ogun State nínú ìpínlẹ̀ kóso nínú ìpínlẹ̀ mẹ́fà ní gbogbo yín ti dìde Ọ̀ṣínbàjò yìí náà tó tún jọ́ mọ́ Ogun State kò yẹ kó jọ òun ló tún máa dìde pé òun fẹ́ ṣe ààrẹ ó ti lo ọdún 8 gẹ́gẹ́ bí vice president ọmọ ẹ̀dá yìí nítẹ̀lọ́rùn ó yẹ k'Ọ̀ṣínbàjò pé tó kí wọ́n gbọ́ ẹlòmíì kó tẹ̀lé ẹlòmíì nínú ọmọ Yorùbá láti pé south west ló kàn ọmọ Yorùbá ló kàn kọ́mọ Yorùbá míì tún dìde èmi tí ẹ lè bèrè ọ̀dà ṣé àwa state yòókù àwa ẹ̀yà yòókù ṣáwá sin Ògùn ni ṣáwá sin Ẹ̀gbá ni ṣé Ìjẹ̀bú lásìkú ni bàbá wa Awólọ́wọ̀ tá a fẹ́ràn rẹpẹtẹ yìí Ìjẹ̀bú náà ni DS Adégbénró tá a tún fẹ́ràn Alhaji DS Dáúdà S Adégbénró bá a ṣe kéré mọ̀ ẹ̀yà rántí ìgbà náà ọmọ Abẹ́òkúta ni náà ó ṣe jẹ́ pé Abẹ́òkúta Ìjẹ̀bú nìkan náà ni a máa gbé dìde nínú Ògùn State táwọn Yorùbá bá dìde tán bá ní ó tó gẹ́ẹ́ àsìkò tó bá dìde tán bá ní àwa ò ṣe mọ́ ó tó gẹ́ẹ́ àwa ò ṣe mọ́ o ká sì ní títí bí ẹni máa kú ẹ̀yin lè gbà yẹn ká fáni lórí tán ká tún fọ̀dà orí rẹ̀ o ó tó gẹ́ àwa ò ṣe mọ́ o ó tó gẹ́ ó tó gẹ́. àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó ti so lórí Nàìjíríà tó jọmọ Yorùbá yìí gbogbo mẹ́rẹ̀ẹ̀rin kìrìsìtẹ́nì ni wọ́n. Ọbásanjọ́ Ṣónẹ́kàn díyà Ọ̀ṣínbàjò lè tiẹ̀ tún jẹ́ pásítọ̀ ààrẹ ni kébá lókè tó máa gbọ́ àti ìrí mùsùlùmí tó jẹ́ Yorùbá tó di vice president rí ẹni bá sì rí kó fi hàn wá o ó lè jẹ́ pé àwọn àrókè débẹ̀ ni o bóyá gbàgbé ìtàn a sì tí ìrí mùsùlùmí tó jọmọ Yorùbá tó jẹ́ president Nàìjíríà rí láyé ológun o ààrí nígbà àwọn alágbádá ààrí bó bá jẹ́ pé ohun tí mo wí ọ jẹ́rọ ẹ̀fìrà mi mú ọ̀bẹ rẹ́kẹ́tẹ́ kí ló dé tá a lè rí mùsùlùmí wá ti dìde tó sì jẹ́ pé ẹni tí ó mọ̀ nípa òṣèlú dáadáa ni tó tún jẹ́ olórí ẹgbẹ́ kan ẹgbẹ́ tó wà ní orí ìjọba lónìí
ìyẹn ni aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ó lóun fẹ́ ṣàárẹ̀, ó yẹ ká ran mùsùlùmí yẹn lọ́wọ́ ká gbé gòkè. Tí o bá ṣe ìkórìíra wípé àbí ìfapámúni sìn tí kìrìsìtẹ́nì bá fẹ́ lò nílẹ̀ Yorùbá wípé mùsùlùmí ò ní débẹ̀, ó yẹ kí Yẹmí Ọ̀ṣínbàjò tó jẹ́ igbákejì ààrẹ lónìí kó wá fàyè lẹ̀ wípé ọkùnrin tó lóun fẹ́ ṣe Bọ́lá Ahmed Tinubu aṣíwájú ó tiẹ̀ ti sọ fún gbogbo ayé pé òun fẹ́ ṣe ààrẹ láti bí oṣù mẹ́ta sẹ́yìn sìn, láti January 22 January 22nd láṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló ti jáde wípé òun fẹ́ ṣe ààrẹ, bóyá February 22 dẹ̀ ni, ó ti tóṣù mẹ́ta lọ báyìí. Lẹ́yìn tí ohun tẹ́yìn bá sọ láti bí oṣù mẹ́ta, wọ́n ti sọ lórí amóhùnmáwòrán, wọ́n sọ lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, wọ́n kọ sínú ìwé ìròyìn káàkiri, wọ́n sì lẹ̀ pósítà títí d'Àbújá, wọ́n lẹ̀ d'Aso Rock. Igbákejì ààrẹ Yẹmí Ọ̀ṣínbàjò kò lè sọ pé òun ò gbọ́ pé aṣíwájú Bọ́lá Ahmed ó fẹ́ ṣe ààrẹ. Kì í ṣerú ẹni tẹ́ẹjọ́ mú tó sì jẹ́ pé òun ló fà ọ́ wọnú òṣèlú, tó fi ẹ́ ṣe kọmíṣánná nílẹ̀ Yorùbá ní lẹ́kọ̀ọ́. Bó bá tiẹ̀ fẹ́ ṣe ààrẹ, ó lè sọ pé ẹni tó jẹ́ lídà wa, ẹni tó jẹ́ olórí wa, ó ti dìde o. Èèyàn kí ń kojú olórí nínú àwọn ọmọlẹ́yìn Awólọ́wọ̀, ta ló kojú Awólọ́wọ̀ wípé nígbà tí Awólọ́wọ̀ wà ń bẹ̀, ta ló kojú bàbá Awólọ́wọ̀ wípé òun fẹ́ gbapò mọ́ lọ́wọ́? Kò sí. Ibi a bá pè lórí ẹnì kìí fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Kí bàbá wa Ọ̀ṣínbàjò kó lọ wo bẹ̀yẹn wò dáadáa, torí pé àwa mùsùlùmí lọ́kàn o nílẹ̀ Yorùbá. Ọ̀ṣínbàjò bá di ààrẹ, Ọ̀ṣínbàjò yìí ló ń wò wá níran, ló ń wo mùsùlùmí níran nílẹ̀ Yorùbá tá à ń jìyà, à ń pariwo lójoojúmọ́. Àwa ń gbé ẹjọ́ tí ò yọ kó lọ sílé ẹjọ́, à ń gbé lọ sílé ẹjọ́. Ẹjọ́ wà nílé ẹjọ́ lẹ́kọ̀ọ́, ẹjọ́ ìjáàbù. Ẹjọ́ wà nílé ẹjọ́ lábẹ́kúta. Ẹjọ́ wà nílé ẹjọ́ nìbàdàn. Kí là ń bá ká lórí pé wọ́n fìyà jẹ ọmọ mùsùlùmí? Ntí ìwé òfin wí pé kán fún wa, fún wa, àwa ṣẹ̀ṣẹ̀ ń gbé lọ ilé ẹjọ́ pé kẹ́jì ilé ẹjọ́ fún wa. Ó tì ní lójú púpọ̀. Ó fi hàn wípé ẹrú lẹ fẹ́ máa fi àwa mùsùlùmí ṣe. Àgbà o, àsìkò mùsùlùmí lélẹ́ yìí, tí wọ́n bá ti ní ààrẹ tó ń bọ̀ yìí láti ilẹ̀ Yorùbá làwọn fẹ́ mú, láti ìsàlẹ̀ ń bí làwọn ti fẹ́ mú, mùsùlùmí la fà sílẹ̀, ó dẹ̀ ti jáde. Ẹni bá dìde ní láti ilẹ̀ Yorùbá yìí tó bá fa kìrìsìtẹ́nì jáde, ó ń bá mùsùlùmí ṣọ̀tá ni o. Àwa náà sì ti mọ àwọn ara wa báyìí. Tẹ̀tún wá lọ dá Department of Politics sílẹ̀, kódà ẹ̀yin lẹ wá jí àwọn mùsùlùmí tó ń sùn lójú oorun. Àwa ti ń pariwo tẹ́lẹ̀ pé káwọn mùsùlùmí kán fìfẹ́ hàn sí òṣèlú, kán sí òṣèlú, kán jáde, àwọn mùsùlùmí sì jẹ́ni tó máa ń tijú, wọ́n ń tètè jáde, wọ́n ń tètè sọ̀rọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ sọ yìí wípé ẹ̀yin ti dá politics sí gbogbo parishes, òun gan-an ló wá ta àwọn mùsùlùmí jí. Ẹni tí èé sọ̀rọ̀ tẹ́lẹ̀ ti ń sọ̀rọ̀, ẹni tí èé dìbò tẹ́lẹ̀ ti lóhun á dìbò. Oyin ẹjẹ́ àwo bí tá a bá dé. A sọ wípé a bọ̀wọ̀ fún Pastor Kúmúyì nítorí pé kì í yọjú sí ti ọ̀kan, kì í sọ̀sọ́kúsọ. Ẹ wo gbogbo àríyí arọ́hùn, ẹnìkan sọ lánàá ní òun ti rí gbogbo àwọn tí ó jẹ oyè tí ó wọlé láìsọ lọ́hùn, just like that. Oríṣiríṣi ló ń kálukú ń sọ jáde lẹ́nu. Ṣùgbọ́n Pastor Kúmúyì
èèyàn tí ó mọ̀ wọn ara ẹ̀ ni, ó mẹ̀tọ́, kì í sì sọ̀rọ̀ bálabàla. Ní ìdè àti kì í ṣe pé ká ṣẹ̀ṣẹ̀ máa wá ẹ̀rí kiri wípé bàbá Redeem sóò ní Pastor Adébóyè pé ó sọ̀rọ̀ òṣèlú. Ṣebí pẹ̀lú àṣẹ ni wọ́n ṣe gbé committee political department jáde ní Redeem. Ẹ̀yin tún wẹ̀rí kiri ni wọ́n légun atiro wọlé ó ṣe langalanga, èèyàn atiro wá jáde ó ṣe langalanga. Ẹ tún máa wọ egun pé ta ló gbégun atiro, ẹ tún wá kiri ni kò lè. Bàbá ń ṣòṣèlú wọ́n dẹ̀ ti ń fix àwọn èèyàn wọn, wọ́n ti fa àwọn èèyàn wọn sí àwọn ipò káàkiri ní ìmúra sílẹ̀ fún nígbà tí wọ́n bá gba gbogbo Nàìjíríà tí ó bọ̀ sápò wọn. Àwa sì sọ wípé àlá tí ò ní í ṣẹ ni, títorí pé àwọn tọ́lá àwọn kìrìsìtẹ́nì tí òun ṣe rìdíìmù wọn ní lajú sílẹ̀ kẹrọ àwọn sẹ́yìn. Kámọ́tò á sọ wípé ẹni tí ò bá fi tàwọn mùsùlùmí náà ṣe kò lè rọ́wọ́ mú nílùú Nàìjíríà yìí, kò lè dólórí wa o. Nítorí pé yàtọ̀ sáwà Yorùbá tá a wà ńlẹ̀ yìí, àwa kàn máa ń halẹ̀ ni. Àwọn Haúsá ò ní sọ̀rọ̀. Ṣé Kánò ló máa dìbò tó wá sọ pé tí kìrìsìtẹ́nì ò bá lọ́bì lọ Cairo, tí wọ́n bá lọ báwọn ará Kánò sọ̀rọ̀ kí wọ́n sì ṣàdéhùn, ṣé Kánò máa dìbò fún wọn? Ṣé Zamfara máa dìbò fún wọn? Ṣé Sokoto máa dìbò fún wọn? Why are you deceiving yourselves? Àwọn òtún ẹ̀ ní àkótó ẹ̀ yẹ káwa tẹ̀ tún máa sọ̀rọ̀ mọ́. Àwọn ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀. Ẹ̀yin ẹ wo máàpù Nàìjíríà kẹ́ wá fi wo kí ni ó ṣẹlẹ̀. Torí pé bí nígbà ní census tí wọ́n ṣe ní 1955 ni àbí 65 ni, òní census tí ó gbẹ̀yìn tí wọ́n ti sọ wípé lágbájá, tí wọ́n ti ń sọ ẹ̀sìn oníkálukú. Lẹ́yìn ìyẹn wọ́n ní wọ́n gbọ́dọ̀ dárúkọ ẹ̀sìn mọ́. Nígbà yẹn Muslim jẹ́ 65%. Kí lẹ fi wá rò pé ẹ ti wá kọjá ohun tí Mùsùlùmí jẹ́ yẹn? Ṣé torí pé pẹ̀lú ìyàwó kan tẹ́ ń fẹ́, pẹ̀lú ọmọ mẹ́ta ọmọ mẹ́rin tẹ́ ń bí, Mùsùlùmí á kàn pa ọmọ abímọ sílẹ̀ jọ rẹpẹtẹ. Ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. Tó bá jọ̀rọ̀ nọ́mbà o, that is ohun tí wọ́n ń pè ní democracy nìyẹn, game of numbers. Tó bá wá jọ̀rọ̀ nọ́mbà ẹ̀ ń sùn lẹ̀. Subhanallah, ó pa mí lẹ́rìn nítorí pé múríkì olówó, Ọlọ́run ló ń ṣàánú múríkì. Títí di òní báyìí múríkì ò gba kọ́bọ̀ $1 tàbí $1 láti Saudi àbí Kuwait àbí Libya. Torí pàwọ̀ tí ẹ̀ mọ àwọn tó lọ, àwọn tó ń lọ, àwọn ọmọ Nàìjíríà, àwọn àfáà tó bá jẹ́ pé wọ́n lọ Kuwait tí wọ́n ń gbowó, wọ́n farú àwa mọ́ra, wọ́n lè fà wá mọ́ra torí ọ̀rọ̀ wa ò jọra wa. Ohun tí múríkì ń wí jáde àti asalib methods of múríkì, irú olú ọ̀nà tí múríkì ń gbà kò jọ tí wọ́n. Àwa ọmọ àṣìwá tún wá mọ ẹnikẹ́ni láti ìlú Egypt. Ẹ bèrè lọ́wọ́ ẹnikẹ́ni, Egypt lèmi lọ rí, ibẹ̀ ni mo ti kàwé ní Cairo. Ìjọba Egypt ò kì í fẹ́ ẹnikẹ́ni lówó. Ìjọba Egypt tẹ̀ wá lówó ní nǹkan, àwọn náà tó ń yáwó kiri ni wọ́n ń wówó. Ẹ bá ní Saudi láti gbowó, Saudi lówó lóòótọ́, ṣùgbọ́n Saudi ò mọ̀ mí, wọn ò mọ̀ múríkì. Saudi ò dẹ̀ àárín $1 láti Saudi rí. Láti Kuwait ẹnikẹ́ni láti Kuwait, Libya. So ṣé báwọn àwọn agbófinró tó jẹ́ tọlẹ̀múyẹ́ tó ń pè ní DSS, gbogbo eléyìí ni wọ́n máa ń rí. Ẹni lọ gbowó wọ́n mọ̀ wọ́n. Ẹ ní kan wo kí la ní lákàntì, kí ni ń bolówó wa ti ń jáde, ẹ wà gbọ́ ibi tó wa ti ń jáde báyìí. Àwọn ọmọ ẹgbẹ́ wa káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà láti ní ọmọ ẹgbẹ́ lónìí.
nínú gbogbo 36 states state ẹyọ kan láti ní branch láti ní ẹ̀ka a ní ẹ̀ka márùnlélọ́gbọ̀n nínú mẹ́rìndínlógójì. Ibo láti ní ẹ̀ka òun náà ní Anambra, nítorí pé gbogbo mùsùlùmí tó wà ní Anambra pàápàá jùlọ lásìkò EndSARS gbogbo wọn ni gbogbo àwọn ọmọ Igbo tó jẹ́ muslim wọ́n sá kúrò nílùú ni nígbà EndSARS torí wọ́n ń pa wọ́n ni wọ́n láwọn ò fẹ́ rí mùsùlùmí kan. ṣé wá rí gbogbo ibi tá a ti lẹ́ka yìí bẹ́ẹ̀ ni oníkálukú ni wọ́n bí Ọlọ́run bó ṣe ṣàánú Múríkì tó lórí Ọlọ́run rí pé ọ̀lẹ ni wá àléèyàn àlágbára ló ṣe gbé àwọn èèyàn dìde tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé àwọn Múríkì yìí ó yẹ ká ràn wọ́n lọ́wọ́ o oní kọ́bọ̀ ń dá oní 500 naira ó ń dá oní 200 naira ó ń dá débi pé tá a bá wọnú àkáǹtì wa á rí àwọn tó dá 200 naira ẹni dá 100 naira ti dá nínú ọdún yìí tá a sì rí tí mo mi orí wa pé Ọlọ́run kó fún àwọn ẹni ní ládá kò ní owó ó sì tún wá ń fọ́ọ̀sì ara ẹ̀ owó tí ó fi jẹun ó tún dá so bí àwa ṣe bí tá a bá rí owó ṣe ohunkóhun tá a bá ṣe ohunkóhun pàápàá jùlọ bẹ́yà a fẹ́ tún mọ́sálásí kan ṣe ń bì kan a fẹ́ rìnrìn àjò a fẹ́ ṣe conference a fẹ́ ṣe seminar àwọn ọmọ ẹgbẹ́ wa ló ń dáwó nínú òfin dẹ̀ àgbà fàyè gba irú nǹkan bẹ́ẹ̀ fún pé ẹgbẹ́ ni kọ́bọ̀kọ́bọ̀ tí àwọn ọmọ ẹgbẹ́ bá ní kán da nígbà tá a bá ti lọ jalè tá a sì sẹ́nikẹ́ni ní 419 ọ̀nà tá à ń gbà nìyẹn tẹ́ bá wá ní aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló gbowó fún Múríkì ni a fi ń tako igbákejì ààrẹ Ọ̀ṣínbàjò Professor Ọ̀ṣínbàjò ẹni bá sọ ó kàn sọ lẹ́nu ara ẹni Múríkì ò tí ì dìde níjọ́ kan báyìí wípé à ń lọ rí aṣíwájú pé ká jókòó Múríkì rẹ o adé o nǹkan báyìí la fẹ́ ṣe fún yín o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ lọ interview aṣíwájú náà fún rẹ̀ tàbí àwọn ọmọ ẹ̀yìn aṣíwájú pé ṣé Múríkì ti wádọ̀ yín wípé báyìí ẹ̀tọ́ wa ni o bóyá ẹ wá ń bi wá léèrè yìí kò ní lé wa pé níjọ́ ta bá fẹ́ rí o rárá o ẹ̀tọ́ wa ni torí pé mùsùlùmí la ṣíwájú láti pé ká lọ bá tàbí ká tiẹ̀ pé wípé bàbá à ń ṣe nǹkan báyìí àwọn èèyàn dẹ̀ ràn wá lọ́wọ́ fàpèjúwe mọ́sálásí Múríkì ń sìn tí à ń ṣe lọ́wọ́ àti nígbà tá a ra mọ́sálásí yẹn tán à ń ṣe tọ́ílẹ̀tì rẹ̀ lọ́wọ́ torí mọ́sálásí yẹn ò ní tọ́ílẹ̀tì àwọn èèyàn ń tọ̀ níwájú gọ́tà ni àwa ń ṣe tọ́ílẹ̀tì ẹ̀ lọ́wọ́ ó ti ná wa níbi nígbà tí finance secretary ń sọ fún mi lánàá ó ti ná bíi 342,000 naira sí ló ń sọ fún mi lálẹ́ àná nígbà tá a ṣìnú lọ́wọ́ adẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ lórí tọ́ílẹ̀tì yẹn ni àwọn èèyàn dá sí ẹ̀sìn lọ sọ lórí pé àwọn kìrìsìtẹ́nì wọ́n ń dá sí ti chọ́ọ̀chì àwọn mùsùlùmí náà wọ́n lẹ́tọ̀ọ́ àti dá sí ti chọ́ọ̀chì aṣíwájú lẹ́tọ̀ọ́ àti dá sí ti Múríkì kẹ́nikẹ́ni má blackmail kí wọ́n má fi ọ̀rọ̀ bò wá lẹ́nu tí ẹ lè bò wá lẹ́nu so aṣíwájú sì nìyí ẹ ti mọ̀ pé ó lawọ́ bó ṣe ń fún mùsùlùmí bẹ́ẹ̀ náà ló ń fún kìrìsìtẹ́nì so what's the big deal so ẹni bá sọ pé agbowó lọ́wọ́ aṣíwájú ó ń ṣàdúrà fún wa ni Ọlọ́run jẹ́ ká aṣíwájú kó fowó ránṣẹ́ sí Múríkì tó bá fowó ránṣẹ́ sí Múríkì ó kéré o ó pọ̀ àgbà á sì tún ṣàdúrà fún torí pé gbogbo olórí Nàìjíríà làwọn àdúrà fún ẹni bá sì fún wa ní nǹkan á dúpẹ́ lọ́wọ́ ẹ̀ á sì ṣàdúrà fún ni ṣùgbọ́n ká wá rò pé wọ́n lè fi yẹn dí wa lẹ́nu pé ká má lè sọ̀rọ̀ mọ́ láéláé kí àwọn tó wí bẹ́ẹ̀ kí wọ́n lọ mú ẹ̀rí wá wípé a ti gbowó lọ́wọ́ aṣíwájú o láti lè mọ tako Ọ̀ṣínbàjò tàbí kí Ọ̀ṣínbàjò fún rẹ̀ kó lọ mẹ́rin náà wá tàbí kó lọ sí court kẹ́nikẹ́ni lọ sí court láti wá pé agbowó lọ́wọ́ aṣíwájú àwọn lọ court pé owó tá a gbà báyìí oye báyìí ni ẹ máa fi tako Ọ̀ṣínbàjò ni ẹ má gbàgbé tí mo wí o ẹ̀tọ́ wa ni o bá síwájú bá ṣe
fún wa torí àwọn míì ń ṣe fún wa fún murik torí àlówó tiwa ẹgbẹ́ máa ń wá kódà kò sí NGO tí ò kì ń wá source of tí ò kì ń wá contribution káàkiri. mo ti sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan ó dàbí pé torí Yorùbá lèmi tọkàntọkàn nídìílé bàbá nídìílé ìyá èmi lọmọ ọba lọ́rùn dúdú ọmọ ọba lọ́rùn pupa ọmọ ọba lọ́rùn dògbàlògbà lóde ọba ń regbó ọ̀sẹ̀ òjò ọ̀sẹ̀ sú ọba ń ti gbó ọ̀sẹ̀ bọ̀ òjò ọ̀sẹ̀ ń rọ̀ ọba mọ̀mọ̀ bọ́sẹ̀ mọ̀mọ̀ bọ̀ wò éjì ẹbọra ni òjò pèwù dúdú mọ́ba lọ́rùn aṣọ ọba di kẹlẹ 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 ilé ibi tí mo ti wá nìyẹn ní Ilé Ifẹ̀ nídìí bàbá nídìí ìyá Yorùbá ni mi ò tán mọ́ Ìgbò mi ò tán mọ́ Haúsá mi ò dẹ̀ fẹ́ kí Yorùbá ṣubú mi ò sì fẹ́ ká jìyà èyí tí a fẹ́ dáwọ́lé yìí wọ́n ní bí ọwọ́ ẹni ò bá tẹ kùkú ìdà àìbéèrè ikú tó pa bàbá ẹni o Yorùbá gangan àwa gan àti ìdúró déédéé ká tó wá sọ pé a máa dá Yoruba Nation sílẹ̀ ìdí tiwa lákọ̀ọ́kọ́ nìyẹn àṣẹ bí yunifásitì ni vice chancellor ni wọ́n yàn ní University of Ife ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tí wọ́n yan ọmọ Ilé Ifẹ̀ ìlú tèmi nìyẹn kí làwa Ifẹ̀ ṣe a dìde a bẹ̀rẹ̀ sí protest a ní ẹ lọ yan wọ́n dárúkọ ọmọ ìlú tí wọ́n yan ṣùgbọ́n Yorùbá nìyẹn náà tí àfọwọ́sowọ́pọ̀ bá ti wà nílẹ̀ Yorùbá ǹjẹ́ wọ́n á fi Yorùbá kan ṣe vc níbì kan àwọn Yorùbá kan náà tún dìde pé wọ́n gbé eégún jáde wọ́n gbé Ògùn jáde wọ́n ti géètì wọn jẹ́ kí ẹnikẹ́ni wọnú wọn jẹ́ kí àwọn tó ń ṣiṣẹ́ ní OAU wọn jẹ́ kí wọ́n ṣiṣẹ́ kankan lọ́jọ́ náà fọ́jú ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta ni mo gbọ́dọ̀ tẹ̀lé ìlú mi àbí bẹ́ẹ̀ kọ́ wípé ọmọ Ilé Ifẹ̀ lèmi náà wípé nǹkan tá ń ṣe yìí tó dùn mọ́ mi nínú ni àbí kò dùn mọ́ mi nínú mo lè má ti sọ̀rọ̀ yẹn nísìn ṣùgbọ́n téèyàn bá wo ọ̀rọ̀ yẹn níwò Yorùbá Nation ṣé bí Yorùbá Nation sì máa rí nìyí ǹjẹ́ ẹni bá fẹ́ ǹjẹ́ Ẹ̀gbá àti Ìjẹ̀bú tó jọ wà láàrin Ògùn ìpínlẹ̀ Ògùn ǹjẹ́ wọ́n ti yanjú ọ̀rọ̀ ara wọn tán ìlú Ọ̀fà àti ìlú kan ní lẹ́gbẹ̀ẹ́ Ọ̀fà tí wọ́n jọ mú ààlà tí wọ́n jọ pa ààlà wọ́n lè ṣe kí wọ́n mọ́ sígun síra wọn Yorùbá ò tí ì ṣetán Yorùbá ò tí ì ṣetán láti múra wọn lọ́rẹ̀ẹ́ lọ́mọ ìyá ìyẹn ni kí àwọn bàbá wa kán kọ́kọ́ yanjú ná yàtọ̀ sí yẹn ṣé àwọn ọ̀dọ́ wa tá à ń rí ládùúgbò tí wọ́n ń jókòó láìsí tí ò ṣiṣẹ́ tí ò sábọ̀ tí ó ṣe pé onímukúmu ọmọ 21 ọmọ 23 ká mú nǹkan kó rí yí tí wọ́n bá kiri bí igbó bí ògógóró ṣé àwọn tá a jọ máa wà ní Yorùbá Nation nìyẹn a dá Yorùbá Nation sílẹ̀ àti ìdá iṣẹ́ sílẹ̀ let us industrialize let us train the youth let's empower Yorùbá youth before talking of a Yoruba nation. You can't start a nation of poverty, nullity upon nullity. Níbi tí ọlọ́màjì sọ wá di ẹni tí mo máa bẹ̀bẹ̀ jẹun. Ọ̀pọ̀lọpọ̀ ata, ọ̀pọ̀lọpọ̀ iṣu, ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà lónìí ilẹ̀ Yorùbá kọ́ la ti ń rí o báwo ni iṣẹ́ àgbẹ̀ ṣe dúró sí nílùú wa wọ́n ní iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa ẹni òṣìṣẹ́ yóò jalè
iṣẹ́ àgbẹ̀ ò dúró nílẹ̀ Yorùbá tó. Láti ìlú bòmíì láti ń kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan jíjẹ wá. Ẹ jẹ́ káwa Yorùbá ká tilẹ̀kùn ìlú wa mọ́ra wa, kì í ṣe pé ká síbodè ni mò ń wí, ṣùgbọ́n ká tì ní ti ọpọlọ, ká rí i pé gbogbo nǹkan tí àwọn míì ń kó wá ní pàápàá jùlọ nínú oúnjẹ, débi pé tọ́rọ̀ bá délẹ̀ tán ebi ò ní pa wá, ká bẹ̀rẹ̀ sí. Àwọn ọ̀dọ́ yìí tí wọ́n níṣẹ́ tí wọ́n ṣe, káwọn ìjọba ìpínlẹ̀ Èkó, Ọ̀ṣun, Ògùn, Èkìtì, Oǹdó kí wọ́n kówó jáde, kán wá ṣe agricultural revolution, kí wọ́n dá oko lọ rẹpẹtẹ, kán sì kó caterpillar àtàwọn nǹkan míì tí wọ́n fi ń ṣe àti fertilizer tí oko yìí ó fi mọ nírúgbìn tó dáa, kán wá gba àwọn ọ̀dọ́ yìí, kán máa sanwó oṣù fún wọn, kán jẹ́ káwọn ọ̀dọ́ tó ń rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ tí wọ́n ń ságì wọ́n ṣe ọwọ́ méjì fẹ́ nìkan ọ̀rọ̀ sà, kí ọmọlúàbí kó mọ dọ̀bálẹ̀ níwájú mọ́tò ẹnìkan máa ní tòun ti bàjẹ́, òun mọ̀ bẹ́ẹ̀ yẹ títí ti dá ẹjọ́ mọ̀ dá ọ. kọ́mọ èèyàn wá máa sọ̀rọ̀ bí màálù. Ká kó gbogbo àwọn eléyìí kúrò ńlẹ̀, kán tọ́jú wọn, kán fún wọn níṣẹ́ gidi. Tẹ́ ẹ bá ní Yorùbá wá, èmi ní ìṣáájú pé Yoruba Nation pé ẹ fẹ́ ṣe, àwa ò ní tako yín gbà yẹn o, ìyẹn ní. Èkejì tá a fi ní àṣẹ Yoruba Nation ni pé àwọn olórí, àwọn tí wọ́n wà nídìí Yoruba Nation yìí, àwọn tó pọ̀ jù nù wọn olórí Kristẹni ni, àwọn ló ń pariwo yìí jù. Ó jẹ́ kára fún wa ìpè àwọn ará bí ń kó wa lọ ìyàrá o, ó kó ìyà. Múríkì dẹ̀ bí àwọn olórí ilẹ̀ Yorùbá tí wọ́n ń sọ̀rọ̀, àwọn Afẹ́nifẹ́re pàápàá jùlọ àwọn Afẹ́nifẹ́re, a bí wọ́n nígbà kan wípé ẹ ń sọ pé ẹ fẹ́ ṣe Yoruba Nation, ẹ jọ kí ni èrò ọkàn yín nípa ọ̀rọ̀ ìjáàb tó ń jẹ wá níyà nílẹ̀ Yorùbá? Kí ni èrò ọkàn yín nípa iṣẹ́ fífún àwa ọmọ Mùsùlùmí? Ẹ tiẹ̀ sọ kí ni èrò ọkàn yín nípa bí wọ́n ṣe jẹ́ kọ́mọ Yorùbá lo ìjáàb? Constitution tẹ́yìn náà bá gbé wá, ìwé òfin tẹ́ gbé wá, ẹ kàn máa fẹnu kọ́ síbẹ̀ ni pé òmìnira ẹ̀sìn wà, ṣùgbọ́n àní lè wọṣọ bíi Mùsùlùmí, àní lè dé fìlà, àní lè lo láwàní. Kán fún wa lésì o, àfi bí wọ́n bá fún wa lésì lọ́la. Láti bí ọdún kan tá a ti bẹ̀rẹ̀, ẹnìkan tó fún wa lésì, òun náà lẹni tó jẹ́ PA Igboho kankan ò fún wa lésì. Ẹni tó jẹ́ PA Igboho ló dáhùn, mo ti gbàgbé orúkọ ẹ̀, ó sàsọ wípé ó ní òmìnira ẹ̀sìn máa wà, èsì tó fún wa nìyẹn. Ó ní there will be freedom of religion, ṣùgbọ́n kò dárúkọ ìjáàb. A sì béèrè pé kí ló máa ṣẹlẹ̀ sí sàríà nílẹ̀ Yorùbá, torí pé òfin táwa mọ̀ ní òfin tá a dẹ̀ fẹ́ ni, kò sọ̀rọ̀ ti jú ń bẹ̀. Kì í ṣe sàríà oní gé apá, ṣùgbọ́n bá bá fẹ́ pín ilé wa, tá bá fẹ́ pín ọ̀nà wa, tá bá fẹ́ pín ẹrù wa, tá bá fẹ́ ṣègbéyàwó, tá bá kó ọmọ jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí Mùsùlùmí bá ṣe ìgbéyàwó nísìnyí, sàtífíkẹ́ẹ̀tì tá à ń gbà ní mọ́sálásí wọn á láwọn ò gbà, ṣùgbọ́n tí wọ́n bá gba sàtífíkẹ́ẹ̀tì ní church ìjọba àgbà. What kind of government is that? Is that justice? Ṣé ń fẹ́ sọ fún wa wípé Mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ ni? Ẹ wá ní ẹ̀ ń gbé wa lọ Yorùbá Nation. Nation kọ́, nation ni. A béèrè lọ́wọ́ wọn kí ni èrò ọkàn yín nípa sẹ̀ríà, èrò ọkàn yín nípa nǹkan báyìí, èrò ọkàn yín. Wọ́n fún wa lésì dòní. PA Igboho tó fún wa lésì yẹn kò lámọ́lẹ̀, kò pín fẹ́lẹ́fẹ́lẹ́. Ó kàn sọ ni pé freedom of religion máa wà bó ṣe wà ní kọ́ńtàn fẹ́ni sọ nínú constitution. Ta ló mú gọ̀? Àwa náà sì fún ìyẹn lésì, a ní ǹlẹ́ o, a gbọ́ èsì tó fún wa o, ṣùgbọ́n èsì yìí ò kúnná tó o, kò múnádóko. Pàápàá jùlọ ọ̀gá ẹ̀ tó ló rán ẹ kò sọ̀rọ̀, bí PA bá sọ̀rọ̀
a lè gbà wípé ọ̀gá ló sọ̀rọ̀ and Ìgbòho dẹ̀ kọ́ lórí ilẹ̀ Yorùbá o. Àwọn Afẹ́nifẹ́re àti àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe agbátẹrù Yorùbá Nation. Wọ́n fún wa lésì. Wọ́n sì ń tán fẹ́ ṣe ni pé kọ́ máa fìyà jẹ Mùsùlùmí lọ. Tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kó fún wa lésì. Tìtorí pé wọ́n mọ̀ pé Múríkì ń gba ó ṣe afẹnugbọ̀rọ̀ fún àwọn Mùsùlùmí ní gbogbo Nàìjíríà àti ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ. Alọ́gàá lóòótọ́ àwọn a ní nǹkan pè ní umbrella organizations irú Nigerian Supreme Council for Islamic Affairs òun ló lórí gbogbo ẹgbẹ́ Mùsùlùmí nílẹ̀ Nàìjíríà àwọn jẹ́ bí ọ̀gá wa. Ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wọn tí ì dá sí àwa Yorùbá là ń sọ. Ṣùgbọ́n Múríkì ó wá sí ẹgbẹ́ Yorùbá nìkan ẹgbẹ́ gbogbo àwọn Mùsùlùmí tó bá ní àkíyèsí nípa ẹ̀tọ́ Mùsùlùmí ni wọ́n ṣe ẹgbẹ́ ni wọ́n ṣe Múríkì. So Múríkì wà ní Zamfara ó wà ní Sokoto gbogbo bẹ̀ láti ní chairman ládẹ̀ ti ní members níbòmí more than 500 tán dẹ̀ ń wà lórí WhatsApp groups wọn tán kún bẹ̀ tán dẹ̀ ń debate every day. So bí ọ̀rọ̀ Yorùbá Nation ó bá wáyé kí wọ́n jẹ́ kí kán fún àwa Mùsùlùmí lésì ń tà béèrè yìí. What will be the fate of the Muslim girl, my daughter, my beloved daughter? I cannot sacrifice her. Mi ìdẹ̀ fẹ́ kí ìwà wọ ọmọ mi ńlẹ̀. Mi ìfẹ́ kẹ́ dọ̀tí ìyàwó mi. Ìyá tó bí mi. Àwọn àǹtí mi obìnrin tó jẹ́ pé Mùsùlùmí ni gbogbo wa. Kọ́ máa lọ lórí títì. Yóò di nǹkan tẹ́ máa tú ìjáàbù lórí wọn. Nígbà tẹ́ bá dá Yorùbá Nation sílẹ̀. Tí ò bá ní ṣẹlẹ̀ ẹ jẹ́ àjọ jókòó kájọ sọ ẹ fún wa lésì káwọn àjọ kọ sílẹ̀ kó wà lákọọ́lẹ̀ kẹ́ ẹ sáìn ká fọwọ́ síwèé kẹ́yìn náà fọwọ́ síwèé. Àwa nífẹ̀ẹ́ ara wa torí àwọn tó ń pariwo Yorùbá Nation yìí àwọn náà ló tún wá lọ parọ́ mọ́ mi ni wọ́n ní mo gba $200,000 lọ́wọ́ ISWAP àti ISIS àti Boko Haram láì ní ẹ̀rí àwa challenge wọn bring your evidence wọ́n rí ẹ̀rí gbélẹ̀ ẹ lè bá rí owó bẹ́ẹ̀ lákàntì mi èmi ò tẹ́ ẹ̀ mọ̀ iye tí $200,000 sí máa jẹ́ mo ti rí dọ́là mọ́ nísìn ó ti fẹ́ tọdún 5 níjọ́ tí mo ń sọ̀rọ̀ ní public ní mo ń ṣe wáàsí ni wọ́n pè mí sí public lecture mo wá ń sọ ọ̀rọ̀ pé mo ní wọ́n ti ẹ̀ pé euro mo ní wàláhì tàláhì mi tí ìfojú kan euro that was about 5 years ago mo ní mi tí ìfojú kan euro rí nígbà tí mo ṣe lecture tán tí mo jókòó nínú àwọn èrò tó wà níbẹ̀ ló wá bá mi lóní ẹ̀sà òun bìlífù yín òun gbà pé ẹ̀ parọ́ ṣùgbọ́n euro rí ó mú euro wá sórí tébù mi báyìí èmi náà wò mo ránjú mọ́ dáadáa mo ní ṣé mo lè yá mo dẹ̀ mú fóònù mi jáde mo ya euro ọjọ́ ẹ̀ ni mo rí euro mi ò wá tí ìfojú rí euro míì látijọ́ náà títí dòní. So kéye wá sọ pé a gba $200,000 ńgbà tán máa parọ́ yẹn wọ́n tún ní wọ́n ní kíní ni wọ́n ti sọ wọ́n ní Mali ẹ̀rọ pé téèyàn ó bá parọ́ ní ó bá sọ pé ẹlẹ́rìí ó wà ní Calabar wọ́n ní Mali ni wọ́n ti sọ̀rọ̀ yẹn ní conference kan àwa sọ pé báwa ló parọ́ ọbẹ̀ yín ló parọ́ báwa ló parọ́ ọbẹ̀ yín ló parọ́ Ọlọ́run kò láàánà ẹni purọ́ 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 báwa bá gbowó ta ní àgbàrú owó bẹ́ẹ̀ tọ́ wákàtí adáyẹ kó mọ́ dá fún wa kọ́lọ́run máa jẹ́rìí even conscience òun kàlùkù tèmi gan yóò máa jẹ́ pé ìsì àkà ọmọ gbowó yìí lóòótọ́ ṣùgbọ́n tí mi ìbá gbà kọ́lọ́run mọ bàṣírí mi kálùbárí kò mọ pọ̀ sí kówó náà wá ju $200,000 lọ tí mo rí dollars èmi ò kì í ṣe pé owó tí ẹ̀jọ́ wá lójú
téèyàn bá ti bá mi sọ̀rọ̀ tó bá ti ń dárúkọ mílíọ̀nù lẹ́ máa rí ń bẹ̀ kíní kẹlẹ́ máa rí ń bẹ̀ ó ń tọ̀hún ó ti tẹ́ lọ́wọ́ mi nìyẹn torí mi ní lọ mọ́ mi ní tẹ̀lé mọ́. I do not worship money. Jihad is my life. Intellectual jihad is my life. Number wa 080-3346-4974. Ẹ jẹ́ kí n tuntun wí 080-3346-4974.